imagine kí ìwọ náà wò ó ṣó dáa kí àwọn ọmọ ẹ dàgbà at 70 kán máa sọ pé ó jẹ nírú irú òbò báyìí òbò ogúngò àwọn òbò ẹ̀sìn àwọn òbò ogúngò wò ìwọ náà wò bí rojú ṣe dúró bí okó ìdájí ṣó dáa kó ẹ́ndì sí irú òbò yìí wò ṣó dáa wò rí ìwọ náà wò kádàrá wò rí tó ẹ̀yin èèyàn wa ó mà tún ti ṣẹlẹ̀ o. Lizzy Anjorin mà tún ti jáde lórí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó pẹ̀lú ìyáálé rẹ̀ nígbà kan rí èyí tí gbogbo wa mọ̀ sí Fọlá Tinubu. Ẹ̀yin èèyàn wa ó gbẹ́nu tán o nítorí nínú fídíò yìí ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin sọ àwọn ọ̀rọ̀ bàǹtàbàǹtà yìí tó kọjá agbára. Ẹ wá nǹkan fìdílé kí ẹ gbọ́ ohun tí Lizzy Anjorin sọ nínú fídíò yìí. tó bá ń dórú òbò yìí ò lè rọrùn wọ ìwọ gan máa súná ní kú ni o ò lè continue pẹ̀lú àwọn òbò òfò àwọn òbò òṣì àwọn òbò àdánù àwọn òbò olè àwọn òbò olè dúmàtà àwọn òbò olè ajígòlù dúmàtà àwọn òbò olè ajífóònù o ò lè méèkì ẹ̀ láyé àjèjì ọwọ́ kan ò gbẹ́rù dórí bọ́kùnrin ṣe ń kó oríire bóbìnrin lobìnrin náà ń kó oríire bọ́kùnrin. Ẹ jẹ́ ká wo ọmọ tí ọba ńlá bí 31 years in marriage ẹ wo ọmọ ọba ńlá ẹ wo ohun tó ń tà ẹ wo 31 years kò sí kádàrá o ò lè dórú àwọn ọmọ ilé ìkó lálùbáríkà o ò lè dórú àwọn ọmọ ọba ńlá ti fẹnu ó ti fi ba yé àwọn ọmọ ẹ̀ jẹ́ àwọn ọmọ ẹ̀ rèé ó ti fẹnu bà tí wọ́n jẹ́ ẹ wò lára àwọn ọmọ ọ̀yẹ́ ẹ̀ rèé ẹ wò wọ́n ẹ wò bọ́n ṣe rí ẹ wò wọ́n nígbà tó jẹ́ pé iṣẹ́ ọwọ́ ọ̀yẹ́ ò mọ́ olórí burúkú nìyá ẹ̀ ìgbà míì ìwọ náà fòbomi lọ ní àṣọlá tí wọ́n ṣépè fún ẹ kó o máa lọ dún òbò àwọn tó ń tú fóònù ta ni àwọn òbò olè àwọn òbò tó ń jí fóònù bí òbò Ìyábọ̀ Òjó àwọn òbò tó ń káyàn mọ́dún mátà tó ń pariwo ẹgbà góòlù lọ́wọ́ ẹ̀ tó bá kọ́ntínú pẹ̀lú òbò bẹ́ẹ̀ báwo ló ṣe fẹ́ mèkì ẹ̀ láyé. Imagine kí Mr. Lawal kọ́ntínú pẹ̀lú òbò atú èsì ìta níbo ni bàbá wo ò bá wà nínú Olúwa bóyá àbá ti gbé bàbá relé bóyá àbá ti kọ́ wọ́n ti gbé bàbá lẹ́sẹ̀ Jésù. Ìwọ náà máa dó òbò gidi má end up wo ìwọ náà wo kádàrá wo wọ́n ṣe wá ń bá sùn lórí tébù lórí káńtà àwọn olóṣèlú Àbújá tó lọ ṣe rálì wọ́n fẹ́ ẹgbẹ́ mi ẹ̀ ibẹ̀ náà ti yọlé ọmọ ẹ̀ lẹ̀ lórí pápá ní stadium l'Àbújá. Ẹ máa ní sùúrù àtijọ́jọ́ ìtìmí ò wá fún mò ń wo bí tí ẹ máa jẹ lára òun àti Ìyábọ̀ Òjó ni ẹ lè dá mi mú gbogbo ẹ̀yin blackmailers ṣùkẹ́ àjẹkù ìyàlẹ́jẹ ẹ̀yin tẹ́ ẹ̀ tó mi náà tẹ́ ń dènà dèmí àjẹkù ìyà bó bá lọ dórú òbò bí ẹ sábọ́ọ̀dù ó ṣàtìrẹsẹ̀ bàbá ọmọ ẹ̀ pé òbí mẹ́fà ló wà lábẹ́lẹ̀ pé òbí mẹ́fà ẹni kí gbogbo wọn gbé bàbá ọmọ wọn síta ẹ mọ nǹkan tó dájà ẹ wá wo láti Ìyábọ̀ Òjó Ìyábọ̀ máa bọ̀ jàre irú òbò wo lòbò ẹ jàre jẹ́jẹ́ mi mo kú jókòó ṣé mi mo ṣe ṣòfin yín yẹbẹ́ ilẹ̀ sọ pé máa ń gang up láwọn èèyàn lórí yẹbẹ́ ilẹ̀ sọ pé máa ń gang up láwọn èèyàn lórí abẹ́yìn kọ́ lẹ sọ bẹ́ẹ̀ mo ń bọ̀ Ìyábọ̀ irú òbò wo lòbò ẹ jàre máa bọ̀ ẹ jẹ́ burúkú yà ẹ lè dá mi mú irú òbò wo lòbò Ìyábọ̀ Òjó one mo ń gbọ́. Receiving every necessary treatment right now. Thank you for your donations. We will still appreciate, for those of you that have not donated. Those of you that kò sí bó ṣe lè fẹ́ rú ẹ̀yọ́ máa padà fi ẹ́ tọrọ bára ni. Wàá fẹ́ wàá dóború Ìyábọ̀ Òjó yìí. Òbò bára ni. Ọmọ bó o síìkì wọ́n á fi nǹkan tó ń jẹ fún ẹ. Wàá padà yarọ lọ́bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹnu ìṣó. 10 years ni bàbá ẹ̀ lò lórí wíṣẹ́ ẹ̀. Wọ́n padà gé orí ìyá ẹ̀ dànù ni. Mo ń gbọ́ jàre irú òbò wo lòbò ẹ jàre
irú òbò wo lòbò ẹ mò ń gbọ́ irú òbò wo ni. He's receiving every necessary treatment right now. Thank you for your donations. We will still appreciate, for those of you that have not donated and want to donate to DJ. Ṣé gbọ́ àwọn òbò donation wọ́n máa padà fi ẹ́ tọrọ bára ni máa bọ̀ jàre Ìyábọ̀ máa bọ̀ ẹ jẹ́ tún já yín tán ẹ máa wọlé máa bọ̀ jàre ìwọ máa bọ̀ kí ni ìwọ sọkùnrin dàjàre máa bọ̀ mo gbọ́. Aláìlójútì lójútì ni for the fact pé mo wá bá ẹrọjọ́ ọkùnrin kan tí ò ní láárí gbogbo ẹnu mo fi sọ. ẹ ti gbọ́ eléyìí sọ bàbá tó ti lówó rí ó sọ dá láìní lárí dó eléyìí kó o dá láìní lárí ó ti rí òbò kò ní lárí leléyìí òbò kò ní lárí ó ti rí bẹ́nu ẹ ṣe rí bí ẹnu túrùkù ọ̀rẹ́ nínú ẹ̀ bí ìgbà tí màálù bá ṣe bímọ olórí burúkú ẹlẹ́nu bí òbò màálù tó ń ṣàbíamọ ẹ ti rí eléyìí sìn mò ń gbọ́ kí ló sọ jàre kí ló pé mò ń gbọ́. Lójútì ni for the fact pé mo wá bá ẹrọjọ́ ọkùnrin kan tí ò ní láárí gbogbo ẹnu mo fi sọ. ó yá mò ń gbọ́. ọkùnrin tó bá ní láárí kò ní kó lọ lé obìnrin. n tẹ́lẹ̀ sọ tiẹ̀ di nìyẹn gbàtẹ́ni ẹlẹ́ni ò nílé lórí ṣe bó kó lọ lé obìnrin àwọn òbò kan nìyẹn àwọn òbò tún fáànù tà inú ilé pákó lórí burúkú ti ń gbé bad luck ẹ̀gbẹ́ jẹ́jẹ́ ǹjẹ́jẹ́ inú ilé pákó ló ti ń bad luck eléyìí inú ilé pákó ló gbé tó o bá ti lọ dóòbù ẹ̀ ó ti gbọ́ kódà o ò ní rówó ilé san ó máa padà lọ máa gbélé obìnrin ni ó máa ṣe kí ni àwọn òbò Ìyábọ̀ ó yàwó náà bọ́ síbí ẹ ti rí òbò wọn mò ń gbọ́ ẹ ti rí òbò wọn ó yà Ìyábọ̀ máa bọ̀ irú òbò wo lòbò tiẹ̀ jàre Ìyábọ̀ máa bọ̀ ẹ ti gbọ́ ọlọ́kùnrin tí ò ní láárí ọlọ́kùnrin tó yọ òun kò lè pa kò ní láárí ló sọ ó bá ní láárí á ní kò ní láárí ó máa sọ kó ní láárí òbò tún fáànù tà òbò tó máa ń sọ ọkùnrin tí ò ní rówó olè san tá lọ gbélé obìnrin àwọn òbò yẹn rèé mò ń bọ̀ Ìyábọ̀ bọ́ síbí jàre òbò kí ni títì ẹ mò ń gbọ́. I know, yeah. So I just decided that, you know what? Okay, let me have this baby. Okay. As long as we get married. Okay. Okay. So getting pregnant was the condition. Okay. To getting married. For you at that time. At that time. Okay. And we got married. Okay. I was like 6 months heavy. At 14 years old. I had my baby. Kò lọ primary school at 14 years old. Kini it is slow jù mo ń gbọ́. Jẹ́ n gbọ́rọ̀ ẹ. In June. And then when everything just started changing. I was like, God, this is not what I planned. This is not my music boy. But I stuck it for a while. I gave my life to Christ. I did that before getting married. I was in the choir for like 4 years. Wow. Yes, my teenage age. I never went clubbing when I was young, when I was my teenage age. Ẹ máa gbọ́ èjì tí Ìyábọ̀ Òjó lóun ti ń lọ club. Mo ń gbọ́. It's not what I planned. This is not my music boy. Ẹ máa gbọ́. But I stuck in for a while. I gave my life to Christ. I did that before getting married. I was in the choir for like 4 years. Wow. Yes, my teenage age. I never went clubbing when I was young. When I was my teenage age. Ó lóun ò lọ club. Ẹ máa bọ̀ ẹ wá gbọ́. Àwa kú wà ń bí káwa fìdí òtítọ́ múlẹ̀ ni. Àwa òun kọjá àyè wa. Àṣírí yín ò kí ń kàn wá. Bọ̀tẹ́ bá tilẹ̀ ẹ̀yà olórí burúkú. Kí lẹ gbọ́ tó lóun ò ṣe? Ìyábọ̀, kí ló wá ló ṣẹlẹ̀ ń bí jàre? I was actually molested at the age of probably maybe 5, 6. But trust me, that. Ẹ gbọ́, òbò rẹ́pù, òpó 4, 5, 6. Mo ń gbọ́. I was actually molested at the age of probably maybe 5, 6. But trust me, that. Ẹ gbọ́, age of 5, 6 náà ti kọ́kọ́ rẹ́pù ẹ̀. Àwọn òbò òfò, àwọn òbò àgbákò, àwọn òbò ẹ̀sìn. Mo ń gbọ́ 4, 5, 6. Mo ń gbọ́. Kí ló tún sọ mí? The first time I was raped, I was 14. I was very young. Ó ti rọ́bò tó fẹ́ dó. Kí ló tún sọ mí jàre? Kí ló sọ mí? Oh God, kí ló sọ? The first time I was raped, I was 14. I was very young. Oh, dẹ̀ lọ club. Okay. Kí ló tún wá sọ mí? I was actually molested at the age of probably maybe 5, 6. But trust me, that. Àwọn òbò àdó máa láṣọ lọ́rùn, àwọn òbò òpọ́njú, àwọn òbò pákó, àwọn òbò latrine, àwọn òbò gọ́tà,
àdó má láṣọ lọ́rùn àwọn ọmọ akíkanjú jogún ẹpọ̀n wọ́n mú ẹpọ̀n wọ́n rá ródóródó wá gbọ́ pa wọ́n fún ẹpọ̀n ẹ sínú poverty nìyẹn ìwọ tó sọ pé Ìyábọ̀ Òjó ń pariwo gangan ló ní mẹ́ńtà èèyàn ń sọ story rẹ̀ lórí broadcast she's not lying she was telling the truth she's not lying age of 5 not ti do ẹ bèrè pé ta ló bẹ̀ sí ní do age of 5 ẹ bèrè lọ́wọ́ ẹ mo gbọ́ kí ló sọ ń bí. I want problems always. It is smoking. I was age 8 or 7 to come molesting. Dad and I disowned each other. Age 4, 5, 6, 7. Rubber band yogo.